Ẹ káàárọ̀ o, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Mo lá àlá ní òru àná. Àlá end time. Mo rí wípé àwọn èèyàn ń sáré kiri lójú títì. Wọ́n ń sáré towards the east. Side kan, gbogbo ayé, ó gbóná, iná wà ní òfurufú tó ń jó, tó ń koná lálá. Ní side ọwọ́ west, ọwọ́ ọ̀tún mi, ìyẹn tutù yínyínyínyín àìsí lókè. Èèyàn fẹ́ lè fọwọ́ kan sky yẹn báyìí bó ṣe wálẹ̀ tó. Business collapse. Ẹni tí mo tiẹ̀ ń ṣe wàhálà lórí pé kó yá mi £700, £7,000 ló kó wá. Mo ní kí ló dé? Ó ní kí n gbà ló bá sá lọ. Mo ní ní ìfẹ́ cheat mi rèé o, wípé ó máa charge interest ibi tí mo ti ń ta òun. Lórí ọ̀rọ̀ owó tèmi wá ni mo rí èrò tó ń sáré lójú títì. Bí mo ṣe wo ọwọ́ òsì mi báyìí, mo rí palace, ilé kan tó fine gan. Iná wà nínú ẹ̀ bí light. Àwọn yẹn jókòó, wọ́n ṣílẹ̀kùnlẹ̀. Wọ́n jókòó ní sitting room, wọ́n ń gbádùn tí wọn. Mo bá sáré wọbẹ̀. Mo ní iná ń jó ń tà. Àwọn náà bá bẹ̀rẹ̀ sí ń sáré kiri inú ilé. Mo bá bẹ̀rẹ̀ sí ń wá ibi tí màá sá pamọ́ sí nínú ilé wọn. Bí mo ṣe ń sáré kiri, ọ̀rọ̀ Ọlọ́run wá sí mi lọ́kàn wípé everything will pass away. Gbogbo ohun gbogbo ló máa kọjá lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ò ní kọjá lọ. Òótọ́ lọ̀rọ̀ yẹn o. Owó, ilé, business, gbogbo nǹkan ló máa pass away. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run sínú wa. Pastor, Bible, gbogbo wọn ló máa pass away. Èèyàn tí ẹ̀ ní ráyè jókòó ka Bible báyìí. Nígbà tí everybody ń sáré kiri, tí iná ń jó lókè. Ọ̀rọ̀ tá bá ti fi sínú wa ló máa bá wa lọ sọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run, ká máa fi sínú wa, ká máa kà lójoojúmọ́. Tó bá tiẹ̀ jẹ́ pé àlá tí mo lá yìí, tó bá jẹ́ pé 100 years ló máa ṣẹlẹ̀, ẹ jẹ́ ká fi 100 years yẹn, ká máa fi memorize ọ̀rọ̀ Ọlọ́run, ká máa fi kà, ká máa fi jíròrò, ká máa fi meditate lórí ẹ̀. Ẹ má jẹ́ ká sọ pé ìgbà yẹn ṣì pẹ́ tó máa ṣẹlẹ̀. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run yìí, mo ti ń kà láti age 12, mo ti over 15 sí i. Still náà, díẹ̀ nínú ẹ̀ ló ṣì yé mi. So 100 years ó kéré láti ẹ̀ ti fi mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀dẹ́ lọ̀rọ̀ Ọlọ́run. Ó need a lot of time. Àwọn tó lọ yunifásítì gan, tó ṣe theology, wọ́n ṣe ń kà náà ni tí kò tíì yé wọn. So ẹ má jẹ́ ká sọ pé bóyá time máa wà láti kà. Ó ń gba time o. Ó ń gba ọdún. Ó ń gba tens of years, hundreds of years. Kọ́rọ̀ Ọlọ́run lè lè. A sọ pé kíkà lásán, ṣùgbọ́n bá ṣe ń kà kó máa yé wa. Bá ṣe ń kà kó máa yé wa. Ká máa ka ọ̀rọ̀ Jésù. Matthew, Mark, Luke and John lójoojúmọ́. Ká máa kà. Bá kà tán ká tún bẹ̀rẹ̀ again. Ká máa kà kó máa yé wa. Kí gbogbo line yẹn máa yé wa báyìí. Ká máa ṣe àtúnṣe nínú ayé wa. Ká máa cast out gbogbo ẹ̀mí èṣù bí Jésù ṣe ṣe. Ká máa fi agbára Jésù, ká máa fi lé ẹ̀mí èṣù jáde. Ká máa fi orúkọ Jésù lé ẹ̀mí èṣù jáde. Kí a máa sọ pé kí Jésù bá gbogbo ẹ̀mí èṣù wí. Kí ọkàn wa lè ṣípayá. Ká lè rí nǹkan tó máa ṣẹlẹ̀. To God be the glory. God bless you. Amen.